billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ẹ káàsán ẹ kúrò lẹ kálẹ̀ gbogbo àtẹ bá ń wò mí ṣé ẹ rí ẹ̀yin bloggers tí wọ́n ń jí fún yín lówó lẹ́yìn tí ẹ kọ́ tẹ́ sọ̀rọ̀ gidi tí ẹ sòótọ́ pẹ̀lú ògo Ọlọ́run ó dà fún yín bí Ọlọ́run ṣe dá fún àwọn kan tó ti jẹ gọ́fíńmẹ̀ntì Nàìjíríà rí tí wọn ò gbé Nàìjíríà sí position tó yẹ kó wà tó yẹ pé àríyànjú a sì ń sọ́fà iná ṣẹ́ni bá ṣe sweat bọ́lá ó ṣe dá fún ẹ̀yin kan yìnyẹn bọ́lá ó ṣe dá fún gbogbo àwọn tó fi wá sínú wàhálà náà bẹ́ẹ̀ náà lọ́ọ́ ṣe máa dá fún ẹ̀yin bloggers onírọ́ tẹ́ ń da àlámọ̀rí èèyàn rú ẹ̀yin ọkùnrin náà tẹ̀sí ń da àlámọ̀rí àwọn obìnrin rú Ọlọ́run dá fún yín gbogbo ẹ̀yin obìnrin náà tẹ̀sí ń da àlámọ̀rí àwọn ọkùnrin rú Ọlọ́run dá fún yín ṣó yẹ yín báyìí ẹ̀yin kan ẹ jòkó síbì kan ẹni ìyálà ìyá yín ló tẹ́kẹ̀ ẹ̀yin bí baba ńlá baba yín ò wà responsible tí ìjálá ìyá yín lórí kan ló tèkì ẹ̀yin àwọn bala baba yín ò wà responsible ẹ̀yin náà nìyẹn lẹ́ ń fi ẹnu lẹ́ fi ń jẹ́ káwọn ọkùnrin mọ́ fi wà responsible tẹ́fi lè sọ pé ọmọ Fọlá pé kí ni kò tí kílẹ̀ ẹ̀ tí ì rírí ó yẹ kó nìkan kó dáyàdé gbogbo àwọn ọmọ yẹn pé kó mọ tọ́jú wọn pé kí ni wọn ò tí ì rírí nítorí títọ́ Ọlọ́run ẹ̀yin kẹ́kẹ́ tó jòkó kẹ́ tó sọ̀rọ̀ àmì ẹ kọ́kọ́ ronú ná pé tó bá jẹ́ pé mi ló ṣẹlẹ̀ sí tó bá pé wọ́ tó ń sọ̀rọ̀ yamayama òun ló ṣẹlẹ̀ sí báwo ló ṣe fẹ́ react obìnrin yìí ó mọ̀ pé opó ni ó ní ó máa ṣàánú rẹ̀ ló fi fẹ́ ó dẹ̀ ti ní ọmọ mẹ́ta síbi kan kí wọ́n aláàjì ẹ̀yin aláàjì iná kẹ́ tó fẹ́ ẹ wá fẹ́ tán ẹ tún wá fẹ́ dọ̀bìnrin yìí sí wàhálà ayé ẹ wá ní kó mọ́ kígbe síta ṣé ẹ pa àwọn ọkùnrin kan wà bí wọ́n ṣe máa ń lo brain obìnrin tí wọ́n tọ́nu brain obìnrin di toy ó sọnù brain ọmọ Fọlá yẹn di tọ́ ìtàn tí ó yẹ yín òun ló fi padà lọ sí ọ̀dọ̀ Dizzy ọmọ yẹn wá rí pé ó fẹ́ sọ̀ǹde ó fẹ́ kàn sí wàhálà ayé ẹlẹ́ẹ̀kejì kó wá di ọmọ 5 lọ́wọ́ láì níṣẹ́ gidi báwo ló ṣe fẹ́ tọ́jú àwọn ọmọ yẹn òun ló fi kígbe síta ẹ̀yin kan wá sọ pé kí lójú òrírí gbogbo ẹ̀ tẹ́lẹ̀ pé kí lójú òrírí yẹn ẹ̀yin náà ẹ̀ rírú ẹ̀ wọ́n dàgbọ́ ẹ̀ ní níṣẹ́ lọ́wọ́ ọkùnrin ó fún yín lóyún dọmọ ó wàá sá lọ ó wàá fi ẹ̀yin nìkan kalẹ̀ pẹ̀lú bùkátà yín ó fi ẹ̀yin nìkan kalẹ̀ pẹ̀lú bùkátà yín ẹ rò pé gbogbo ṣàpé nìkan kẹ́ mọ tọ́jú kẹ́ mọ tọ́mu kẹ́ mọ fi gbogbo oríṣiríṣi iye tẹ́ ń lẹ̀ mọ́jú ẹ rò pé òun láyé òun kọ́ láyé ẹ̀yin ẹbí mọ mẹ́ta kẹ́ wá fẹ́ tọ́ wọn dé bí higher institution ẹ wàá mọ̀ pé ìkan bẹ ẹ wàá mọ̀ pé ìkan bẹ ẹ wà gbogbo yín lẹ máa jìyà rẹ o gbogbo yín tẹ́ sọ pé ṣíṣe ló dáa kí ọkùnrin kó fún obìnrin lóyún kó bímọ kó da responsibility yẹn kalẹ̀ fún obìnrin kó obìnrin nìkan kó mọ tọ́jú rẹ̀ gbogbo ilẹ̀ máa jìyà rẹ̀ because nínú ìrìn àjò yẹn ẹ ti bà kádàrá obìnrin púpọ̀ ẹ ti dàrú ẹ ti sọ àwọn obìnrin míì di wèrè ẹ ti sọ àwọn obìnrin míì di onínàbì ẹ ti sọ àwọn obìnrin míì di onírituals ẹ ti sọ àwọn obìnrin míì di ẹ ti push wọn sí nǹkan tó yẹ kí wọ́n ṣe látàrí pé kíni látàrí pé ẹ fún wọn lóyún ẹ kó ọmọ kalẹ̀ fún wọn ẹ jẹ́ kí wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣèrànù láti tọ́jú àwọn ọmọ yìí ẹ̀yin obìnrin náà lẹ wá jókòó ẹ wá sọ yìí pé kí lójú ò tí ì rí pé yálàjà yín ló tọ́jú yín pé baba ńlá baba yín kò wà responsible. How can you be supporting men for their irresponsibility? Báwo lẹ ti fẹ́ mọ support ọkùnrin báwo ni obìnrin kan tó wà lórí social media yìí ní bloggers yìí tó ń jí tó pera ẹ̀ ní blogger you understand láti mọ sọ wípé ẹ kí lójú ò tí ì rí kíní kan ṣó nìkan ló máa kọ́kọ́ mọ tọ́jú ọmọ ni Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ bó ṣẹlẹ̀ sí ẹ ó máa ṣẹlẹ̀ sọ́mọ ẹ ẹ̀yin ẹ̀rọ oníwò náà ọmọ kékeré lọmọ yìí ó pọ́lá dẹ̀ pé àbópókọ́ ẹni ẹ máa ṣàánú ẹ ní kàkà tẹ́ fi ṣàánú ẹ kó sí wàhálà gbogbo ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run fàyè ní lára gbogbo ẹ̀yin ìyá tẹ̀dẹ̀ ń sọ bẹ́ẹ̀ ẹ̀rọ onú náà ṣé ìfẹ́ káwọn ọkùnrin yìí wà responsible ni ṣé ẹ̀bí àwọn obìnrin ni ṣé wàá gbàdúrà pé kí ọkọ ọmọ rẹ kó fi ọmọ rẹ kalẹ̀lẹ̀ pẹ̀lú àwọn ọmọ kó sá lọ kó lọ tẹ̀lé sugar mummy lọ ìwọ tó ń sọ̀rọ̀ pé kí lójú ò tí ì rírí pé ṣé òun nìkan ló máa ṣẹlẹ̀ sí ni pé ṣé àìmọye ìyá tó ń tọ́jú obìnrin tó dáa òun nìkan ló ń fàyà dẹ ọmọ ṣé obìnrin tó dáa òun nìkan máa fàyà dá àwọn ọmọ ṣé obìnrin tó dáa ni tó máa fàyà dá ọmọ kó bímọ 5 kí wọ́n nìkan máa fàyà dé tí ò bá níṣẹ́ gidi lọ́wọ́ ṣé ò ní ṣaṣẹ́wó lé lórí ọmọbìnrin yẹn Fọlá yẹn ó ní òṣàṣẹ́wó ló fi fẹ́ aláàjì tàgbọ̀dọ̀ pé the second name ẹ̀ ló fi fẹ́ aláàjì láì mọ̀ pé aláàjì ó kó sí wàhálà obìnrin yóò sì fẹ́ kò fẹ́ ṣe wàhálà tó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gan the same category ni wọ́n ní Èkó yẹn ṣóyé yín òun ló fi kígbe síta pé ẹ̀yin ayé ẹ̀mọ̀ gbà mí sóyè kan tó wá ṣe yẹn ó bad ṣe ṣó bad
ṣé kan tó ṣe yẹn bad pẹ̀lú ògùn tọ́lọ́ gbogbo obìnrin tẹ̀ wá social media yìí tẹ́ sọ pé nǹkan tí wọ́n ṣe fún Fọlá pé ó dáa pé ṣe kó bí kí wọ́n kó ọmọ fún kí wọ́n sá lọ kí wọ́n take responsibility bí kò sí nǹkan tó dáa kò sí nǹkan tó bá dé níbẹ̀ ìyá yín náà òun náà ló tọ́jú yín tẹ́ support àwọn ọkùnrin láti mọ́ tọ́jú àwọn ọmọ tẹ́ tó ń corrupt àwọn obìnrin sí tẹ́ tó ń corrupt àwọn ọkùnrin sí ọlọ́run corrupt ayé yín ẹ̀yin ìka obìnrin yìí ẹ̀yin gan ni ọ̀dádá ẹ̀yin obìnrin ẹ̀yin gangan ni ọ̀dádá ẹ̀yin gangan lẹ́ ń da gbogbo ẹ̀rú ẹ̀yin gangan lẹ́ ń bá yé àwọn ọkùnrin wọ̀nyẹn jẹ́ ẹ̀yin gangan lẹ́ jẹ́ kí wọ́n wà responsible kí ló dé fi abẹ́rẹ́ gúnra rẹ̀ náà fi abẹ́rẹ́ fi gúnra yín as a woman ó yẹ kẹ́ ẹ support obìnrin yìí ni láti read the best out of her ẹ mọ̀ wò pé bí àwọn fún yín lówó ẹ jòkó kẹ́ ẹ rò dáadáa o ẹ jòkó kẹ́ ẹ rò ọ̀rọ̀ yìí dáadáa kí Lawali kó padà sílé kó lọ ṣe responsibility ẹ kó lọ fẹ́ àwọn obìnrin yẹn lóṣù lọ́kà àìjẹ́bẹ̀ máa wọ náà ni kó lọ fẹ́ àwọn obìnrin yẹn kó lọ fẹ́ wọn proper if not ọlọ́run ó bi léèrè ọlọ́run ó bi léèrè pé àwọn obìnrin tó ń bá sùn dóyún ọlọ́run ó bi ẹ́ léèrè àwọn obìnrin tó ń fẹ́ wọn tó kàn ń bá wọn sùn dóyún ọlọ́run ó bi ẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọmọ yín náà tẹ́ ẹ bí lóbìnrin wọn ò ní mọ́ ọkọ wálé wọ́n mọ̀ fún wọn lóyún ni gbogbo ẹ̀yàn ọkùnrin tẹ́ bá ṣerú ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ rú ẹ dènà rú ẹ̀ àìjẹ́bẹ̀ gbogbo àwọn ọmọ yín náà wọ́n máa bá sùn wọn ò ní mọ́kọ wálé ẹ̀ ní mọ́kọ àwọn ọmọ yín gbogbo ẹ̀yàn ọkùnrin tẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ gbóbìnrin sílé tẹ́ ẹ fẹ́ wọn properly ẹ̀ ní mọ àwọn ọkọ ọmọ yín ẹ wá support náà dandan ẹ̀yin obìnrin ìka wọ̀nyí ẹ̀yin obìnrin social media ẹ̀yin ìka wọ̀nyí ọmọ ọlọ́mọ kò ṣiṣẹ́ kankan èmi ò mọ̀ rí o I don't know her I don't even know her but ẹ fi orí yín ẹ fi judge ẹ fi ọjọ́ ọ̀la yín ẹ fi judge ẹ fi pé ẹ̀yin náà ní àwọn ọmọ ẹ fi judge ẹni yẹn ṣé òun nìkan ló máa kọ́kọ́ mọ́ tọ́jú àwọn ọmọ ni àwọn ìyá alájà yín kan wọ́n tọ́jú yín kò sí bàbá yín tó wà responsible bẹ́ẹ̀ kí ló dé kí ló ń ṣe ẹ̀yin obìnrin wọ̀nyí ẹ̀yin náà lẹ́ ń dá gbogbo ẹ̀rú gbogbo obìnrin tó bá ti rò pé ṣíṣe ni kóbìnrin kan kó dàyà dé àti mọ́ tọ́jú àwọn ọmọ pẹ̀lú ògo tutọ́ lọ ó ṣe máa ṣẹlẹ̀ sí bó ṣẹlẹ̀ sí ó máa ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀ yes wọ́n mọ̀ fún ọmọ ẹ̀ lóyún ni ọmọ ní gboyún yẹn ọmọ ẹ̀ nìkan ló máa dá tọ́jú àwọn ọmọ òun náà ó wà ọmọ ẹ̀pọ̀ ọmọ rẹ̀ náà ọmọ ìjọba tọ́jú ọmọ yẹn papọ̀ mọ́ra wọn ìka burúkú nítorí pé ẹ wà lórí social media ẹ níjà gbádùn ẹ wà lórí social media ẹ máa sọ yàmà ẹ ní bẹ̀rù Ọlọ́run ẹ tẹ́ fi bẹ̀rù Ọlọ́run sí tẹ́ bá tiẹ̀ ń sọ sáyà yín ò kí ń já tẹ́ bá tẹ̀ kí ẹ̀ tí ń ronú Ọlọ́run tẹ́ bá sọ pé kò sí kan tó máa ṣẹlẹ̀ sí ẹ̀yin àwọn tẹ́ ń bí ń kọ́ àwọn àbúrò yín kọ́ àwọn fámìlì yín kọ́ ẹ̀ ronú ìgbà tó máa kọ yín nìkan nínú sàárè àwọn aláàjì náà àwọn aláàjì ìyà àwọn aláàjì òfò àwọn aláàjì olóòórùn àwọn aláàjì tó wà responsible ẹ kóyàwó mẹ́sìta àṣírí ẹ̀ka tó sọ pé ẹ fẹ́ wọn délédélé èmi ò porúkọ yẹn kankan àwọn aláàjì ìkà ni mò ń sọ gbogbo aláàjì wèrè lápapọ̀ ni mò ń sọ gbogbo aláàjì ìkà gbogbo aláàjì tó mọ obìnrin fẹ́ délédélé wọn ò ní fọ́ọ̀mù rẹ délé obìnrin wọn ò ní fẹ́ délé ọ̀ọ́kànnù wa ti mọ ọkọ rẹ̀ ò ní dọ́kọ rẹ̀ mọ̀ gan aráàtà ló wá sáfẹ́ pé ọkọ ọmọ rẹ nìyẹn ẹ fẹ́ wọn délé lẹ́yìn ìgbà yẹn ọlọ́tún wa bí ẹ léèrè sinna òun lẹ́sẹ̀ sinna child out of wedlock what is it called a child out of wedlock what is it called it's called bastard so gbogbo àwọn ọmọ tẹ́ bí láì sí ìyàwó wọn they are all bastard ni wọn they are all what bastard so ẹ padà sílẹ̀ retrace steps yín ẹ̀yin aláàjì wèrè ẹ padà sílẹ̀ retrace your step go back home ẹ lọ ṣe properly ẹ lọ ṣe kí ni ẹ lọ ṣe properly èyí tẹ́ ẹ ṣe dáadáa ẹ ṣe properly èyí tẹ́ ẹ ti ṣe ẹ ṣe yẹ yín tó bá ṣe bẹ́ẹ̀ ẹ jẹ̀yà rẹ̀ láyé ẹ sì jẹ̀yà ní alikiruma bó ṣe rí nìyẹn gbogbo ẹ̀yin wèrè náà tẹ́ ẹ pèlè ẹ̀yin bloggers so yẹ yín ẹ̀yin wèrè tẹ́ ẹ sọ yín pé ṣíṣe ló dáa kí ọkùnrin ṣe kí lójú ò tí ì rírí ìyá mi ló tọ́jú mi bàbá mi ò wà responsible ẹ̀yin náà lẹ fà á ó ti ṣẹlẹ̀ rí àfẹ́ kó ṣẹlẹ̀ mọ́ ẹ jẹ́ káwọn ọkùnrin yẹn wà responsible ẹ̀yin ọkùnrin ẹ má dá wọn lóhùn lòṣì ní wọn lórí burúkú ni wọ́n ṣóyè yín I'm sorry to speak this way ṣóyè yín ẹ má jẹ́ kí wọ́n bá ti yín jẹ́ nítorí pé kí ni tẹ́ ẹ bá ti kọ̀ tẹ́ ẹ tọ́jú family yín tẹ́ ẹ tọ́jú ìyàwó tẹ́ ẹ tọ́jú ọmọ kádàrá yín ni wọ́n lò no matter what please struggle and take care of them tó o bá lówó tó obìnrin tó wà nílé rẹ̀ struggle kò fẹ́ yẹ́mi struggle kò fẹ́ if not àwọn obìnrin mi wọ́n mọ gbàdúrà kọ́kọ́ wọ́n mọ lówó lọ́wọ́ ó ní reason kọ́ lè bá mọ́ lo kádàrá rẹ̀ ni wọ́n mọ gbàdúrà kẹ́ mọ́ wà responsible because they are using your kádàrá
ẹ má jẹ́ kó wọ́n sọ ẹ má jẹ́ kó wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn fún yín ẹ má jẹ́ kó lo kádàrá yín ẹ wà responsible when you are responsible they can't use your kádàrá they can't use your kádàrá wọn ò ní gbà ibi aláwọ̀ tó ń bá lọ yẹn wọn ò ní jẹ́ kó wọ́n lò ó ní jẹ́ kó wọ́n rí lò ẹ wà responsible men ẹ wà responsible ibi tẹ́ bá ti fún yàn lóyún ẹ padà síbẹ̀ ẹ bá nífẹ̀ẹ́ wọn ẹ náà fẹ́ wọn ṣóyè yín ẹ jẹ́ kí wọ́n bá yanjú rẹ̀ ẹ bá fẹ́ wọn ṣóyè yín ẹ ṣètọ́jú bẹ̀ ẹ má jẹ́ káwọn blogger ẹlẹ́nu wèrè ẹ má jẹ́ kí wọ́n bá yẹ tiyín jẹ́ men be responsible you see those people tí wọ́n sọ nonsense yẹn àwọn bloggers yẹn àwọn obìnrin tí wọ́n sọ nonsense yẹn ó máa ṣẹlẹ̀ sí wọn wọ́n wàá rò pé àbọ̀rọ̀ tí mo ti sọ ni ó sì ti kó bá yín.